ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo ibikíbi tẹ́ bá ń gbọ́ mi. Èmi èèyàn yín náà ṣì ni, ó ti tó ọjọ́ mẹ́ta kan tí mo jáde. Ó ti tó ọjọ́ mẹ́ta kan tí mo jáde because tí ó mọ̀ èmi ò kì í jáde gìrìgìrì. No, mi ò kì í jáde gìrìgìrì. Mi ò kì í jáde gìrìgìrì. Gìrìgìrì yẹn kò ṣeé ṣe. Iṣẹ́ rí àwọn kankan wà tí mò ń gbọ́ tó ó múnú bí mi. Àwọn kankan wà tí mò ń gbọ́ ó dẹ̀ múnú bí mi. Ọ̀rọ̀ játijàti àwa ò gbọ́dọ̀ gbọ́ mọ́. Ariwo mi tí ẹ ti ń ké ìyẹn ti tó gẹ́. Ariwo mi tí ẹ ti ń pa o ìyẹn ti pọ̀ jù. Ẹ máa bá mi ṣe, ẹ máa bá mi ṣe, ẹ màmá mi tó gbà yìí jù, ẹ máa bá mi ṣe ẹ. Ohun tí ò ṣẹlẹ̀ lẹ́ ń kígbe kiri. Èmi ò bá nìkan jà, èmi ò bá nìkan bínú. Ayé ẹyẹ sọ̀sọ̀kúsọ. Mo ń gbọ́ àwọn kankan tó ń sọ. Ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe, ẹ jọ̀ọ́ ẹ má sá lọ. Bàbá tó gbà yìí jù, bàbá tó gbà ski, ṣíàmánu Makoko tẹ́lẹ̀, bàbá tó dájú, bàbá tó lè jẹ́ wípé tó bá rí lásán èèyàn ń lówó he ni, bàbá tó dájú, bàbá tó ń wá fún ẹnìkejì ẹ̀ wípé kó lówó lọ́wọ́, bàbá tó wá fún ẹnìkejì ẹ̀ wípé kí ayé ẹ̀ kó dáa. Bàbá mi tó gba ìjù bó ṣe lè ń gbàdúrà fún èmi ọmọ yín pàápàá wípé kí ayé mi kó dáa. Bàbá ẹ̀yin náà pàápàá báyìí ayé yín máa dáa. Bàbá mi ẹ máa rí ọmọ ẹ ṣe, ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe nígbà lógún ẹ bá mi ṣe mo gbọ́ pé ẹnìkan ń fi ẹnu ẹwà rọ́ọ̀fù sí mi, ó fi ẹnu ẹ ṣe jákujàku sí mi, ó fi ẹnu ẹ ṣe jákujàku. Mo sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ tó lè jẹ́ wípé tẹ́ bá fẹ́ gbọ́ láti wádìí ni ẹ pè mí kẹ́ ẹ sọ wípé bàbá confam kí ló ṣẹlẹ̀, àwa á dẹ̀ ṣàlàyé fún yín. Ẹ wádìí ohun tó ṣẹlẹ̀, ẹ wá ń sọ wípé bóyá àwọn èèyàn kan ló ń fún èmi lówó. Orí ti dàrú tẹ́ máa sọ pé èèyàn kan fún èmi lówó. Mi ò mọ owó tí ẹ ní pàpà láti fún èmi. Ṣé ẹ ti jẹun yó ni? Ẹ ti jẹun yó kó tó fún èmi ní owó. Orí ti dàrú. Bẹ́ẹ̀ bá máa sọ̀rọ̀ nígbà míì láti máa sọ pé bóyá àwọn èèyàn kan wà láti fún wo ẹjọ́ ẹ̀yin Metro ẹjọ́ torí t'Ọlọ́run ẹ wo ẹ gbé ọwọ́ síbi tí ọwọ́ máa ń wà o ẹjọ́ torí t'Ọlọ́run. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ máa fún yín ní gbàgbóst. Ẹjọ́ torí t'Ọlọ́run, torí t'Ọlọ́run. Mo tún bẹ̀ ilé ẹ̀kan sí ni o, mo tún bẹ̀ ilé ẹ̀kan sí ni o. Àgùntàn jìlá bẹ́ẹ̀ gáísì o. Ẹjọ́ torí t'Ọlọ́run. Mo tún bẹ̀ mo bẹ̀ yín ni o. Àgùntàn jìlá bẹ́ẹ̀ gáísì. Iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ o. Bí ẹnìkan bá fi ẹnu ẹ wá yá máa ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe, kẹ́ máa lọ́ọ̀fù ẹ, ẹ máa lọ́ọ̀fù ẹ, kẹ́ máa ṣe, ẹ máa lọ́ọ̀fù ẹ, kẹ́ máa ṣe. Ẹni bá gbé ẹnu ẹ yánmayànma ẹnu rédèrèdè tó gbé wá sọ́dọ̀ mi, ẹ̀yin tí ẹ kì í fọ, ẹ̀yin tí gbogbo yín ti bàjẹ́ lẹ́nu, ẹ̀yin tẹ́ ti jẹ, ẹ ti fi ẹ̀ ń wọ aṣọ funfun tẹ́ ẹ tún ké ogun jẹ, tí gbogbo yín ti bàjẹ́ wọ̀nyí. Ẹ wá ń sọ ẹ ń ṣe pàdé àbí bóyá pàdé lẹ ṣe, ẹ bóyá ẹ ṣe pàdé lórí tèmi ni pàdé yẹn ọjọ́ yẹn ò ní pé. Ìyá mi tó gba ìjùyà alájẹ
ṣọ́hun o mo gbọ́wọ́ sókè ṣé kí n gbé wálẹ̀ Ìyálájé ṣé kí n gbé wálẹ̀ ó gbọ́dọ̀ sọ pé kí n gbé wálẹ̀ kí n tó gbé wálẹ̀ Ìyálájé ṣé n gbé wálẹ̀ Ìyálájé ṣé kí n gbé wálẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé kó máa gbé lókè ńbẹ̀ ṣé kó máa gbé lókè ní Ìyálájé ìyá mi tó gba ìjù ẹ ṣé ṣé kí n gbé wálẹ̀ ẹ ṣé Ìyálájé mi Ìyálájé mi Ìyálájé mi ọjọ́ yìí máa dalẹ̀ ẹni kúkú òjijì ọ̀tá ò rẹ̀ rí yọ ẹ ẹni bá sọ fún mi pé ìdí ló máa bú ọ̀la ló máa mú ẹ bá mi ṣíà èso yìí ẹjọ́ ẹ bá mi ṣíà ẹ bá mi ṣíà ẹ má wo wa mi ẹ má wo wa mi bó ṣe ń ṣíà báyìí sẹ ẹ tún máa lọ tó bá jẹ́ pé tínú bá dùn jù ẹ tún lè lọ sórí YouTube ẹ lè lọ sí YouTube náà pàápàá báyìí kẹ́ tí máa gbádùn bẹ́ẹ̀ because à ń jù síbẹ̀ àwọn èèyàn kan jù síbẹ̀ ní ọjọ́ tí mo ṣe ṣó gbẹ̀yìn báyìí Victor Ọláọ̀rẹ́ ó fún mi ní 50 star ẹ jọ̀ọ́ kẹ́yìn náà pápá ẹ máa fún mi ní star náà ẹ máa fún mi ní star èmi ò ṣe ọmọ tó bàjẹ́ náà ọmọ tó gbà yìí ni mí ọmọ tó dáa ọmọ tó mọ̀ ń pa ẹ̀ òun ni mí ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ṣe ẹ máa bá mi ṣe ẹ máa wo bó ṣe mo múra o mo wà ní ọ́fíìsì mi ni o mo wà ní ọ́fíìsì o ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ máa bá mi ṣe ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ tí mò ń gbọ́ ó dà pé bí Sunday ni ọ̀rọ̀ ẹ ti dé tì mí ẹ máa bá mi ṣe àwọn ìjọ ẹ máa lọ́ọ̀fù ẹ máa lọ́ọ̀fù ẹ máa lọ́ọ̀fù ẹ sẹ́ mo ní kẹ́ ẹ máa lọ́ọ̀fù ẹ máa lọ́ọ̀fù ẹ jọ̀ọ́ ẹ torí tọlọ́run ẹ máa lọ́ọ̀fù ẹ máa lọ́ọ̀fù kẹ́ni tẹ́ bá ń lọ́ọ̀fù yẹn nínú mi máa dùn sí i ẹ jọ̀ọ́ ẹ torí tọlọ́run ẹ máa lọ́ọ̀fù náà. Ó ga jù àwọn míì pápá máa ń sọ pé kí ló ń ṣẹlẹ̀ ládòlé ọ̀run o ara ń sán ogun ọ̀run ẹdí mo ní ara ń sán ogun ọ̀run ẹdí ẹ jọ̀ọ́ ẹ torí tọlọ́run ẹlẹ́nu yàmàyàmà tẹ́ ń sọ wípé bóyá ẹ ń kóra yín jọ ní méjì àbí mẹ́ta tẹ́ ń sọ̀rọ̀ mi wípé bóyá pé àwọn èèyàn kan bóyá àwọn èèyàn méjì àbí ọkùnrin kan obìnrin kan ó wà ní mẹ́tò yín tó ń fún èmi lówó orí yín ti dàrú orí yín ó ti pẹ̀n orí yín ti fọ́ ẹni tí mo blọ́ọ̀gì pàápàá mo sọ fún pé mo ní kó bọ́ta Adébọ̀wálé mo ní kó bọ́ta because ó gbọ́dọ̀ bọ́ta nígbà tó bá bọ́ta ló bá wá bá mi sọ̀rọ̀ tó sọ gbókè bàbá ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ báyìí ní ọ̀rọ̀ tó sọ ókè ọ̀rọ̀ tí mo sọ yẹn kò rí bẹ́ẹ̀ ẹ wá dìbò ọ̀kẹ́ yẹn ò burú jù náà ibi tí iṣẹ́ máa ń dùn sí nìyẹn náà o lè ṣe voice message ẹ mọ̀ ẹ lè ṣe voice message kó sẹ́ndì ẹ̀ káàkiri kó sọ pé ọ̀rọ̀ tí bàbá confam sọ yìí o bóyá irọ́ ló pa báyìí ẹ̀ dẹ̀ ṣàlàyé o lè sẹ́ndì ẹ̀ sí wa o lè táàgì wa àbí o lè jẹ́ kí àwọn èèyàn kó gbọ́ kán sọ ìpókè náà lóòótọ́ o bàbá ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ níṣe ni àwọn tó ń sọ pé wọ́n fún mi lówó tí mo fi blọ́ọ̀gì ẹ̀ bóyá ń fún mi lówó bóyá pé kí n blọ́ọ̀gì Adébọ̀wálé pé èèyàn kan fún mi lówó èmi ò nídìí mo ní ó ṣẹ̀ mí secretary ada fún ẹ ó ṣẹ̀ mí ni mo dẹ̀ blọ́ọ̀gì ẹ̀ mi ò dẹ̀ tí blọ́ọ̀gì ẹ̀ tán because mo dúró for some time kó wá debunk irú ọ̀rọ̀ tí mo sọ náà ọ̀rọ̀ tí mo dẹ̀ tí wọ́n ń gbọ́ sí báyìí pé ṣé dé àwa blogger kì í like kó dẹ̀ jẹ́ pé kíyàn máa sọ̀rọ̀ lẹ́yìn wa ọ̀rọ̀ tó máa sọ lẹ́yìn wa tó lè sọ lójú wa kó dẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n pé prove ẹ̀ wípé okay now nísìnyí ó báyìí ni èèyàn báyìí ló fún ẹ lówó èèyàn báyìí ó kówó lé ẹ lọ́wọ́ owó tó ń kó lé ẹ lọ́wọ́ tó gbà òun ló torí ẹ tó blọ́ọ̀gì wá wọ́n táwa ò nídìí láti gbowó ká tó blọ́ọ̀gì yín ìdí ni pé o ṣẹ̀ wá ni o ṣẹ̀ mí nígbà tó lè jẹ́ pé o lè ṣẹ̀ mí mo wá wò pé inú bí mi
mi ò dẹ̀ ní attention pàápàá láti blog ẹ because ó hùn mí kí n pè ẹ́ kí èmi àti ẹ̀ kájọ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká sọ pé òkè náà nǹkan báyìí tó yẹ pé irọ́ ni láti ìjọ́ tí mo ti wà ní Amẹ́ríkà ń bí báyìí mi ò bá tèèyàn jẹ rí mi ò lè wá pé kétéèyàn kan kó má da mi ò lè sọ pé kí ìjọ kan kó má gbèrú mi ò lè débi kan kí sọ pé báyìí ló máa ń ṣe mi ò lè sọ anything rí lẹ wá rò ó tòtútù ló wá sọ pé èmi àti Ògúnjìrì pé a ní reputation tó dáa ní Amẹ́ríkà àgbà yín ní Metro sọ pé kí àwa ká má wà bẹ́ẹ̀ ló sọ fún àwọn èèyàn ẹ lè sọ pé ìrọ̀lẹ́ à ń pa bọ́ta kó sọ pé ò sọ bẹ́ẹ̀ tó bá ní ò sọ bẹ́ẹ̀ tí òkú ò bá pa ẹ kó sọ pé irọ́ ni mo pa because ò sọ bẹ́ẹ̀ náà fi sọ fún wa ò sọ bẹ́ẹ̀ ni náà òtọ́ ni mo sọ fún yín ò sọ bẹ́ẹ̀ pé ókè o báyìí ni nígbà tó lè jẹ́ pé ó lè sọ inú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo lè gbọ́ inú bí mi mo ní kí ni mo ṣe fún ẹ bí n bá rí ẹ pàápàá o ṣe family o dẹ̀ lè jẹ́ family mi because tó bá jẹ́ family tiwa àti pa ẹ àbọ̀yà àti fún ẹ ní poison but àwa ò lè mi ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè wá ń sọ fún èmi n bá rí ẹ pàápàá màá ní bọ̀dá ẹ̀ wo nìyẹn níjọ́ tó o ti sọ̀rọ̀ yẹn tí mo gbọ́ mo sọ pé mo ti fìlà respect tí mo dé mọ́ ẹ lórí mo ti ṣí dànù mi ò lè parọ́ náà because nǹkan tó ṣe fún mi ó dùn mí náà ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi ó dùn ẹlẹ́dàá mi bí n bá wá àbí tí mo ń gbàdúrà àbí mo dúró síbi kan tí mo sọ pé bóyá pé kí Metro kó má dá ilé àtọ̀nà mi kò ní dá bí mo gbàdúrà wípé kí Metro kó má ní ìsinmi ọ̀nà mi pàápàá báyìí kò ní dá nìyẹn because Celestial òun ló gbé mi dépò tí mo wà yìí àwọn ẹbí mi ò travel rí náà àwọn ẹbí mi ò dẹ̀ débi kankan rí but nǹkan tí Ọlọ́run ṣe fún mi nínú Celestial yìí òun ló sọ pé mo ní ọ̀rẹ́ kan mo ní ọ̀rẹ́ mi kan mi ò ní dá orúkọ ẹ̀ lórí show yìí ó ní tó bá ti kú tí àwọn ọmọ wọn tí ò bá ní gbọ́ èpè orin tó máa kọ fóun ni pé jéèrí mọ yáma kó máa fi trumpet jéèrí mọ yáma ó ní tó bá ti fi kíní ẹ̀ tó bá ti gbọ́ ní ọ̀run ó ní òun ti dé ọ̀run nìyẹn because bó ṣe gba Ọlọ́run dé nìyẹn tí àwọn èèyàn kan máa sọ nígbà tí mo ti wà ní ìjọ yìí tó ń bí èmi sínú ẹ̀ tí mo ń ṣe wàhálà lórí ẹ̀ mo dá ìjọlẹ̀ káàkiri mo dá ìjọlẹ̀ káàkiri innovation na gomi yrodin ay kekle na gomi yrodin ay tí mo ṣe wàhálà lórí ìjọ káàkiri tí mo ń lọ tèmi tí mo ń lọ tí mo ń bọ̀ téèyàn kan máa sọ fún mi pé àwa ò ní reputation tó dáa ní ìlú Amẹ́ríkà pé wọ́n sọ pé káwọn church wo ló wà tó rẹ̀ pé wọ́n kọ Celestial Church of Christ sí tó máa sọ pé àwa ò ní débẹ̀ church wo náà lè máa kọ Celestial Church of Christ sí tó máa sọ pé àwa ò ní débẹ̀ mo ṣe bẹ́ẹ̀ èmi àti pastor bàbá mi mo fi tọwọ́tọwọ́ mo ṣí fìlà mi fún bàbá mi tí mo fi tọwọ́tọwọ́ fi dá orúkọ ẹ̀ nígbà tó lè jẹ́ pé ìjọ kan ní Chicago ní Ọ̀ṣọ́fà parish tó ń tilẹ̀kùn tó ń gbé kọ́kọ́rọ́ sí tó ń tì tó sọ pé pásítọ̀ ò ní débẹ̀ pé tá pásítọ̀ bá débẹ̀ wọ́n ààrẹ sí ẹ̀ mo ní ta ló ní tọ̀hún tó máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní ókè o bàbá màá bọ́ síwájú ẹ̀ mo fẹ́ kó fún Celestial mo fẹ́ kán yìnbọn fún mi wọ́n ní wọ́n ní bọ́n mo ní mo fẹ́ kán yìnbọn sí mi bàbá débẹ̀ bàbá dé orí ìjọ yẹn ó débẹ̀ ìjọ yẹn ń sin báyìí kìkì ìjọ wọ́n ti fi building ẹ̀ dẹ́ wọ́n tún dá building ńlá bíi ọmọ wa ló wà ńbẹ̀ ọmọ wa ló jọ pé ká ṣe òótọ́ ni mo sọ fún yín wọ́n ti ra building tó tóbi gidi tẹ́ bá máa jẹ́ bẹ́ẹ̀ ẹ béèrè pé ibi tí Ọ̀ṣọ́fà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì wà ńbẹ̀ wọ́n ti ra building míì big building náà rà big building more than million building náà rà wọ́n dẹ̀ sanwó cash wọn ò jẹ gbèsè irú nǹkan tó lọ́run fún mi tí mò ń ṣe káàkiri bẹ́ẹ̀ kéèyàn kan kó wá sọ fún pé ńṣe ni èmi ò ní reputation tó dáa ní Celestial orí ẹ̀ ti dàrú bí bá gbọ́ míì tó bá sọ wo ẹ máa rí nǹkan tí màá ṣe fún ẹ tí màá ṣe fún àtú ju tí mo tún ṣe yìí lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín so jẹ́ kí ẹlẹ́nu kó gbé ẹnu síbi kan kí ẹnikẹ́ni mi ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹnikẹ́ni kan sọ pé bóyá pé owó náà fún èmi tí mo fi blog òun ń fún èmi lówó ta ló máa fún mi lówó tí màá fi blog yẹ go and sit down and think of something you are doing o jẹ́ ìyọkan nínú àwọn tó ń da ìjọ yẹn rú
àwa la sọ fún ẹ because àwa díẹ̀ ní ayé àdẹ̀tún wá díẹ̀ lọ́run àdẹ̀tún sọ wípé ó wà Adébọ̀wálé ó wà nínú àwọn tó ń da ìjọ yẹn rú bí wọ́n bá sọ pé owó ẹ̀kọ́ ló fi dáná owó gbogbo ìjọ ni nígbà tẹ́ ẹ yáwó lórí kíní báyìí ní orúkọ ẹ fi débẹ̀ bí ò bá jẹ́ bẹ̀ nígbà tí wọ́n fẹ́ làjọjọ owó ẹ̀ débẹ̀ ni ibẹ̀ ló ti ṣe àsìmímọ́ ibẹ̀ ló ti gbà mí lóró mo rántí níjọ́ tó gbà mí lóró lọ́dọ̀ àgbà ọ̀sìn náà ṣé o lọ sórí ìjọ kan àbí o lọ síbi kan tó lọ ṣe ẹ̀sìn rí tó wà ń bẹ̀ fún ọdún kan àbí oṣù mẹ́fà rí no ibi tó wà náà nìyẹn so o fẹ́ máa sọ ní sí báyìí pé church is belong to you irọ́ ló pa mo sọ ní ọjọ́ kan mo sọ bẹ́ẹ̀ mo ní ẹni tó ń dààmú ìjọ yẹn bí o bá ṣọ́ra a máa lé kúrò níjọ yẹn à lé kúrò kó jẹ́ owó ẹ̀ ló fi san owó bẹ́ẹ̀ báyìí má san mọ́ òótọ́ là sọ fún ẹ òótọ́ là sọ fún yìí tá a bá rí nǹkan tọ́lọ́ bá fi nǹkan hàn wá tá a bá ti sọ àti sọ nìyẹn tó bá jẹ́ pé o wà nínú bí o bá yí padà tó bá wà nínú àwọn tó ń dájọ́ ẹ láàmú tó jẹ́ kí ìjọ ẹ̀ kó ní ìsinmi Sunday tó kọjá ìsìn báyìí àwọn tó gbé plákà sókè ẹ̀rọ gbé plákà sókè ó ń dààmú chọ́ọ̀chì ó lè bọ́tà gbangba kó wá sọ fún chọ́ọ̀chì gbogbo chọ́ọ̀chì pé ẹ̀jọ́ nǹkan tí mo ṣe tí ò dá mo fẹ́ change wọ́n fi ẹ́ fi ṣe bàbá àjọ kò tó 6 months táwọn ọmọ ẹgbógun tiẹ̀ tó ń yọ ẹ́ dànù ó wá ń sọ̀rọ̀ sí àwa Lánìdé tó dé tó ń sọ pé kí wọ́n máa pè ní bàbá àjọ pé òun ò lè yọ ẹ́ ẹni tó lè yọ ẹ́ ni pásítọ̀ ló lè yọ ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ó kàn jẹ́ kí àwọn ọmọ yẹn kó máa pè ní bàbá àjọ ni bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ìwọ lè jẹ́ bàbá àjọ ni bàbá àjọ tó ń gbowó ní church wọ́n ṣe kórè báyìí ìwọ ló máa gba owó tó máa pín who are you ó gbàṣẹ́ Olúwa wọ́n bèrè mo wá díẹ̀ lọ́dọ̀ èèyàn kan tó sọ pé o kọ̀wé fún bá òkèní kan pé o gbàṣẹ́ Olúwa o gbàṣẹ́ Ọlọ́run ń gbé kíní wọ̀ Ọlọ́run ń gbé blue wọ̀ bàbá yìí ó ti ṣe Ọlọ́run o gbọ́dọ̀ padà láti lọ bá àwọn àgbààgbà yẹn kó tọrọ dáríjì lọ́dọ̀ wọn nígbà yìí Ọlọ́run máa fi dáríjì ẹ tí o máa rí dáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run bí o bá jẹ́ bẹ́ẹ̀ bó ṣe yẹ̀yẹ́ àwọn àgbààgbà yẹn àwa náà pápá a máa yẹ̀yẹ́ títí ọjọ́ ayé gbogbo àwa la sọ bẹ́ẹ̀ fún yín Adébọ̀wálé we don't for the whole Celestia nobody go give you respect tọ́lú mo sọ fún yín kò sẹ́nikẹ́ni tó máa fẹ́ respect at all the way to di respect àgbà àwa náà mo máa di respect ẹ a di respect ẹ forever a yẹ̀yẹ́ a blog yẹ títí Jésù máa fi dé tí wọn kó mọ sọ fún ìjọ sí wọn ń sùn ní jẹ́jẹ́jẹ́ ni tó wàá pè mí pé kí n lọ wá ka lẹ́tà kí n wá ka lẹ́tà èmi mo kọ lẹ́tà ni ìgbà tí kì í ṣe pé mo kọ lẹ́tà tẹ wá sọ pé kí èmi wá lọ ka lẹ́tà ó mọ irọ́ tó wà ń bẹ̀ nígbà ẹ̀ náà tó sọ kí n wá ka lẹ́tà pé níṣẹ́ ni wọ́n ti yan àwọn tó lè jẹ́ kó máa jẹ́ bí administrator fún kìíní metro èmi ò mọ̀ èmi náà pàápàá báyìí àmúgọ̀ because wọ́n ti ń bú mi pé mi ò kàwé so ẹ máa lọ ń gbé lẹ́tà irọ́ kan ẹ máa gbé lé mi lọ́wọ́ kí n lọ kà díẹ̀ lókùnjọ́ yẹn dàkóso àti fẹ́ lù mí pa kí n tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tán bá máa pè pàápàá pé pásítọ̀ kìíní kan pásítọ̀ sọ fún mi ṣé mo rán ẹ lọ bẹ́ẹ̀ ni ṣé mo rán ẹ pé kó lọ kà lẹ́tà ń bẹ̀ ṣé mo rán ẹ nítorí pé ó parọ́ ẹ̀ fún mi tí ò bá bọ́tà kó sọ pé Jacob ẹjọ́ má bínú lórí inú kan tí mo ṣe pẹ̀lú ẹ̀yẹ wo èmi àti ẹ̀ àní gírì ẹni wú ẹ̀ tí n bá rí ẹ̀ má yẹ̀yẹ́ ẹ̀ ẹni junction tí n bá rí ẹ̀ èmi àti ẹ̀ báyà máa kó sí ṣòkòtò kan náà bọ́ síta kó gbé fóònù kó pè lórí show kó sọ pé bàbá ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ ẹ má bínú ẹ sọ bẹ́ẹ̀ sórí show tó bá sọ bẹ́ẹ̀ sórí show báyìí má fi ẹ lẹ̀ àmọ́ tí o bá sọ bẹ́ẹ̀ sórí show èmi ń bá ṣe show pàápàá báyìí máa padà sórí ọ̀rọ̀ ẹni máa fún ẹ jẹ all the time máa fún ẹ jẹ ṣáà ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ bá mi share ẹ lọ ẹ máa share ìṣó ẹ máa bá mi share ẹ máa fún jẹ wótòwótò máa fún ẹ jẹ wọyọwọyọ ní pápá wọyọwọyọ máa fún ẹ jẹ èmi kẹ àwọn èèyàn mọ̀ mí àwọn tó mọ̀ mí náà nísìn báyìí àwọn mẹ́tò tí fẹ́ bẹ̀rẹ̀ nísìn báyìí wọ́n sọ pé
wọ́n sọ àwọn ọmọ yìí ti sọ pé Sunday lẹ́mọ̀ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní Sunday lẹ́mọ̀ máa rí nǹkan tó ṣẹlẹ̀ so àwọn ọmọ yìí ti fẹ́ bẹ̀rẹ̀ ní inú ti bí wọn nìyẹn o inú ti bí wọn burúkú burúkú nìyẹn inú ti bí wọn nìyẹn kí àwọn ọmọ yìí tó sọ bẹ́ẹ̀ inú ti bí wọn wọn ò fẹ́ gbà wọ́n nìyẹn yes àwọn ọmọ yìí ò fẹ́ gbà náà àwọn ọmọ olùfẹ́ gbà pẹ̀lú ẹ̀ nígbà tó mọ̀ pé ìwọ ló ń ba nǹkan jẹ́ báwo ni o fẹ́ gbà fún ẹ wọn ò lè gbà fún ẹ náà onírọ́ nìyẹn ojókòó tó ń parọ́ fún wa o tún kọ lẹ́tà irọ́ sí pásítọ̀ o kọ lẹ́tà irọ́ fún sẹ́ndì lẹ́tà irọ́ sí pásítọ̀ bàbá yìí ó láyà ó láyà ẹni tó kọ́ ẹ̀ pàápàá pé kó ṣe kí níbẹ̀ yẹn báyìí ẹni tó kọ́ ẹ̀ ó ga o ẹni tó kọ́ ẹ̀ mo sọ fún ẹ ẹni tó kọ́ ẹ̀ wípé nǹkan tó jẹ́ kó ṣe nìyẹn tó lò fi ṣe o ìwà tẹnìyàn báyìí máa ń fún gbogbo ní wòtòwòtò mo sọ bẹ́ẹ̀ fún yín èmi mo sọ bẹ́ẹ̀ fún yín mi ò jẹ́ ògbádùn rárá àtọ̀ ẹ̀gbọ̀rọ̀ bọ́ta mo ń retí ẹ wípé kó bọ́ta yes mo ń retí ẹ mo sọ bẹ́ẹ̀ fún ẹ mo ń retí ẹ ni kó bọ́ta kó wá sọ pé bàbá Jacob ẹjọ́ torítọ lọ́rùn báyìí ọ̀rẹ́ ń jẹ́ come and converse so we could forgive you tí o bá dé ta tó wá sọ bẹ́ẹ̀ tó wá ń sọ fún àwọn èèyàn wípé bóyá pé nǹkan tó ṣe ló jẹ́ nǹkan tó dáa òun parọ́ ojúkorojú fún olórí wa òun parọ́ fún ta ló kọ́ ẹ nìyẹn ta ló kọ́ ẹ ní irú nǹkan bẹ́ẹ̀ ẹni tó kọ́ ẹ ní irú nǹkan bẹ́ẹ̀ pé kó ṣe pàápàá ẹ sọ pé ó gbé ọwọ́ ẹ pé kó gbé sórí iná ni yes ó kì ọwọ́ ẹ bọ náà ni ó kì ọwọ́ ẹ ó kì bọ náà òótọ́ ni mo sọ fún ẹ èmi ò lè parọ́ fún ẹ ó kọ ọwọ́ ẹ sí náà ni yóò bàjẹ́ bẹ́ẹ̀ wọ́n lè sọ fún ẹ wípé kó ṣe kọ lẹ́tà báyìí fún pásọ tó máa kọ lẹ́tà kó máa lọ fi parọ́ fún bàbá oníbàbá anyway mo ti sọ fún ẹ máa tó kí n tó fi ẹ lẹ́sẹ̀ Ọlọ́run kí n tó fi ẹ lẹ̀ mo ń retí ẹ o mo ń retí ẹ ẹ pè mí yes ẹ pè mí ni ẹ dìídì pè mí tó máa ní bàbá kọfàmẹ́ẹ̀tò ẹ má bínú fún nǹkan tí mo ṣe ẹ má bínú fún nǹkan tí mo ṣe so tó bá sọ bẹ́ẹ̀ máa forgive yín because mi ò ṣe Ọlọ́run tó máa ṣe mí tí máa sọ pé mi ò pẹ̀rọ God forgive. Anyway. Ẹ ṣe awareness mo mú wá fún yín awareness ni tó bá di ọjọ́ ọ̀la ẹ pàdé mi ẹ gbọ́ wòtòwòtò nǹkan fún ní one again wọ́n ní mú fún again wọ́n pè ní wọ́n ní eléyìí wọ́n pè ní wọ́n ní eléyìí tí mo tún fi fún ẹ again tó ń sọ pé bóyá pé èèyàn kan fún èmi lówó èèyàn méjì pé ó wà ní metro èèyàn méjì fún èmi èèyàn méjì ọkùnrin kan obìnrin kan fún èmi lówó pé kí n blog òun who are you ó wúlò ó iṣẹ́ ẹni tó lè pé èèyàn lè gbowó lórí ọ̀rọ̀ ẹ̀ free ni free in charge ta ló máa gbowó lórí ọ̀rọ̀ tiẹ̀ yìí àríyàn gidi iṣẹ́ ńlá ń wá tó lè jẹ́ pé àgbowó lé lórí tó lè jẹ́ pé iṣẹ́ tí ẹ máa gbowó lé lórí a ní láti gbowó lórí tí ẹ ká tó blọ́ọ̀gì ẹ̀ dànù a nídìí láti gbowó lórí ọ̀rọ̀ tiẹ̀ yìí ká tó blọ́ọ̀gì ẹ̀ àwọn blọ́ọ̀gì ẹ̀ ni we no need to collect money for nobody we don't need to collect money for nobody before we blog you táwa máa blog ẹ̀ big time every day a nídìí owó tẹ́ ẹ ní owó ẹ̀yìn metro owó yín pàápàá tẹ́ ẹ ní ibẹ̀ tẹ́ máa fún yàn pàápàá owó yín oorun kì í ṣe owó tó yàn máa gbà sí àpò pàápàá tó máa ná
ẹ ṣe àti mi jọba bá mi ṣe ẹ má bá mi ṣe ẹ. Irú owó bẹ́ẹ̀ yẹn kò ṣeé gbà sí àpò kó náà, because tó bá gba irú owó bẹ́ẹ̀ tó bá gbà sí àpò tó bá ná ó dà pé owó yẹn ò wúlò. Irú owó bẹ́ẹ̀ kò ṣeé gbà sí àpò náà. Irú owó tí yàn bá fún yàn tó lè gbà sí àpò láti ná, owó tí yàn lè gbà ẹ jẹ́ kí n sọ nǹkan fún ẹ jẹ́ kí n sọ owó tó dáa tí yàn lè gbà sí àpò. Irú bí Ọ̀ṣọ́fà parish tó wọ́n tá irú àwọn Ọ̀ṣọ́fà parish ní Chicago, irú àwọn yẹn bá fún mi lówó màá gbà màá dẹ̀ ná pẹ̀lú àǹfààní pẹ̀lú fàájì. Ọ̀ṣọ́fà parish tó bá fún mi lówó màá ná pẹ̀lú fàájì. But metro máa fún yín lówó, metro tó bá fún lówó máa ṣépele lórí ni. Ta ló máa fi owó yín tẹ́ máa fi ra oúnjẹ sí nínú ẹ̀ pàápàá tí rẹ̀ pé inú máa rún. Inú máa rún tó bá ra irú nǹkan bẹ́ẹ̀ yẹn, tó bá fi owó yín báyìí tó bá fi ra nǹkan tó bá jẹ inú máa rún. Àwọn tó lè máa fún yàn lówó tó lè ná, irú bí Ọ̀ṣọ́fà parish ní Chicago, irú bí báwo àwọn ìjọ tó lè fún yàn lówó àmọ́ tó lè jẹ́ pé wọ́n máa fún yàn lówó gidi. Irú bí Ìrírí Olúwa ní New York, Ìrírí Olúwa ní New York, irú àwọn èèyàn tó ń bá fún ẹ lówó ẹ máa ná pẹ̀lú fàájì. Irú àwọn èèyàn bá fún ẹ lówó o lè ná pẹ̀lú fàájì. Ọlọ́run ó tọ́ mo sọ fún yín. But tí Yorùbá ọ̀nà porúkọ ẹ̀ náà metro bá fún ẹ lówó pínrín, nígbà tó bá yí padà ní máa bẹ̀rẹ̀ sí bú ẹ pé ò gbowó lọ́wọ́ àwọn tó máa sọ pé èmi máa gbowó kí n tó blọ́ọ̀gì Adébọ̀wálé. Mímí kẹ free charge ni, free charge àwa máa ṣe yẹn, àwa ò ní ìdòwó lórí yẹn. So à ń retí ẹ kó bọ́ tàṣà kó sábà sọ pé ohun kan tó ń ṣe yẹn is a mistake. Wọn ò lè ṣerú ẹ̀ mọ́. Tó bá sọ bẹ́ẹ̀ àwa máa fi ẹ́ lẹ̀, á fi ẹ lọ́rùn lẹ̀ kó lọ sinmi. Tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àwa máa fi ẹ lọ́rùn lẹ̀ kó lọ sinmi. Àmọ́ tí o bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tó sọ fún àwa pé kó lọ sinmi, nígbà tó ti di respect àwọn tó jẹ́ ọ̀gá fún àwa, ó ti di respect àwọn tó jẹ́ ọ̀gá fún àwa náà máa di respect ẹ̀ náà. Àwọn tó jẹ́ ọ̀gá fún àwa ó ti di respect ẹ̀, àwọn náà máa di respect ẹ̀. Wọ́n sọ pé ń fún wa lówó, owó òṣìwò. Ṣé ẹ lówó yẹn ń bẹ̀ ṣá? Ta ló wà ń bẹ̀ tó lówó ń bẹ̀? Yàtọ̀ sí silver. Mo rántí silver àti Owà nígbà tí Owà ṣe kó mọ tí mo wá bẹ̀. Owà pè mí sẹ́yìn ni, ó dẹ̀ fún mi ní 300. Mi ò lè gbàgbé. Irú àwọn yẹn lówó lọ́wọ́. Kò wá bímọ náà ẹ ti lé sí báwo ni porúkọ ẹ̀ náà, Houston, Texas. Irú yẹn àti silver náà fún mi lówó. Ó fún mi lówó nígbà tó jẹ́ chairman ní ọdún yìí lọ́wọ́. Ó ní daddy don't go yet, I'll give you money. Ó dẹ̀ kọ check, ó dẹ̀ gbélé mi lọ́wọ́. Adé ń sọ̀rọ̀ ní bóyá èèyàn ló máa fún mi lówó tí màá fi blọ́ọ̀gì. Ó mú nǹkan tí mò ń gbà ṣá, ọmọ tí mò ń gbà. À ń gba owó gidi, à ń gbà lórí online. Owó jẹ́gbẹ́jẹgbẹ́, owó gidi à ń gbà lórí online. Bàbá mi YouTuber wo ṣọ́n fún ẹ o, ṣọ́n fún ẹ o, ẹjọ́ torí tọlọ́run. Wọ́n ní wo eléyìí kíní báyìí báwo ni ó porúkọ ẹ̀ náà, báwo ni ó porúkọ ẹ̀ náà, show yìí wọ́n máa ń pè ní wọ́n ní ló ń pè show eléyìí. Wọ́n ní kíní Adébọ̀wálé, wọ́n ní lẹ́ẹ̀kan sí kó má sọ wípé èèyàn kan ló fún mi lówó tí mo ṣe. Bó ṣe ń sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n gbé sí mi létí o. Bó ṣe ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n gbé sí mi létí, mo dẹ̀ ń gbọ́. Wọ́n sọ fún mi, mo dẹ̀ ń gbọ́. Kò sí nǹkan tó dẹ̀ pé èèyàn máa sọ lẹ́yìn mi tí mi ò ní gbọ́. Mo ní everywhere ni mo ní èèyàn sí, everywhere ni mo ní èèyàn sí o. Lè sọ̀rọ̀ mi ní ibi kan kí n máa gbọ́. Báwo ni èmi kẹ̀? Èmi tó lè jẹ́ pé ọkọ̀ ọ̀ṣù, ọkọ̀ àjẹ́, ọkọ̀ ìmèrè, ìgbẹ́ òlégun fúnra rẹ̀.
ẹ máa lọ sọ̀rọ̀ mi bí kan kẹ́ máa sọ pé mi ò ní gbọ́ èmi kẹ̀ máa gbọ́ fine tẹ́ bá sọ kẹ́lẹ́kẹ́lẹ́ máa gbọ́ kó sọ ní gbangba máa gbọ́ kó tó dé ìta àwọn èèyàn máa sọ fún mi ṣáà ni àwọn èèyàn máa pè mí á sọ fún mi inú ilé mi ni màá wà tó máa fi fóònù pè mí bàbá wọ́n sọ̀rọ̀ níbi báyìí òun dẹ̀ sọ wọ́n sọ̀rọ̀ mi ní Nàìjíríà náà sọ fún mi kí ló bọ̀ sí ní ẹ̀gbẹ́ ilé mi wo bàbá mi YouTuber wo wọ́n ní eléyìí wọ́n ní táìtù ẹ̀ wọ́n ní kó jẹ́ wọ́n ní lórí YouTube ẹ jẹ́ ń send message sí bàbá ọ̀gá mi pàápàá ọ̀gá mi nìyẹn ọ̀gá mi ni ọ̀gá mi ni ọ̀gá mi nìyẹn hello ọ̀gá mi yes title show eléyìí wọ́n ní náà ń pè show yìí pé wọ́n Adébọ̀wálé mo wọ́n nẹ̀ pé kó má sọ níbi kankan pé èèyàn kan fún mi lówó tí mo fi blog o kó má sọ ní everywhere bí n bá gbọ́ pẹ́rẹ́ kó sọ kẹ́lẹ́kẹ́lẹ́ màá gbọ́ wọ́n ní náà ń pè show eléyìí ẹ ṣé bàbá mi God bless you kó lọ sórí YouTube straight away ẹ ṣé gan God bless you all ọ̀nà gbogbo yín á là gbogbo nǹkan tẹ́ fẹ́ lọ́dọ̀ máa ṣe fún yín so bó ṣe jẹ́ ni bàbá confam náà ni mo kàn gbé wọ́n ní ìwà fún yín wípé òkè ó dùn ó gbóná fẹ́lifẹ́li because màá tún fi ọjọ́ mélòó sí tí màá tún gbọ́ máa jáde fúlẹ̀ ni bí màá gbọ́ pẹ́rẹ́ máa jáde fúlẹ̀ màá dẹ̀ fún ọ ní wòtòwòtò Ọlọ́run ó pọ̀ lẹ̀ gan ó pọ̀ lẹ̀ rẹpẹtẹ ẹ má rò pé mo nídìí nǹkankan mi ò nídìí nǹkankan anybody kó máa fún mi ní nǹkankan wọ́n ní ẹjọ́ nítorí tọ́lọ́run ẹnikẹ́ni kó máa tẹ́bi pé bóyá pé wọ́n máa bóyá wọ́n ní owó kan láti fún mi owó òun ní láti fún mi èmi ẹ gbọ́ pé ebi ń pa mí tí mò ń tọrọ owó kiri ni ara bí ẹ máa ń sọ̀rọ̀ tí ò dáa ṣá ẹ máa ń sọ̀rọ̀ tí ò dáa ẹ máa ń sọ̀rọ̀ tí ò dáa ẹ ṣé gan ẹ̀yin tèmi ní diaspora pàdé mi lọ́la ìjọ torí tọlọ́run máa gbé wá fún ìwòtòwòtò ó pọ̀ lẹ̀ tí màá túlẹ̀ mò ń retí kọ́ọ̀lù ẹ o àbúrò mò ń retí kọ́ọ̀lù ẹ o mò ń retí kọ́ọ̀lù ẹ mẹ́ṣọ̀ kó pè sórí show mi ṣó ti gbọ́ Adébọ̀wálé mò ń retí kọ́ọ̀lù ẹ kó pè sórí show àbúrò pè sórí show mi tí o bá pè sórí show mi màá fún ẹ ní wọ̀yọ̀wọ̀yọ̀ màá fún ẹ ní wòtòwòtò wọ́n ní mo fún ẹ pé èèyàn kan fún èmi lówó ní mẹ́tò tí màá fi ta ní onítọ̀ọ̀ láti fún èmi lówó mo wá mi ò rí ẹ bèrè lọ́wọ́ ara yín bẹ́ẹ̀ yẹn ẹ lè bèrè lọ́wọ́ Dàkósà àbí gbogbo wọn pátápátá pé bóyá pé wọ́n fún èmi lówó gbogbo pátá ni mo kó papọ̀ títí kan ìwọ̀ gan fúnra ara yín gbogbo ni mo fi ṣe ọ̀rẹ́ mi ò ní ọ̀tá láàrin yín àmọ́ ìyọra sí sọ́tọ̀ pé ọ̀tá ló wà lọ́n tako èmi pé èmi ò ní reputation tó dáa ní Amẹ́ríkà pé mo jẹ́ kinní kan bàbá wọ́n ní o mo sọ fún ẹ wọ́n ní ẹ ṣe. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro